Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa kálọ o. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ní orúkọ títí èmi. Ìròyìn tí mo sì mú wá fún lónìí ni ilé ẹjọ́ dá ọkùnrin méjì kan sí ẹ̀wọ̀n nítorí pé wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin méjì ní ilé ẹjọ́ ti dájọ́ ẹ̀wọ̀n fún nítorí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí a mọ̀ sí cult group ní ìpínlẹ̀ Ògùn. Ìdájọ́ náà jẹ́ èyí tó fi hàn pé àwọn ilé ẹjọ́ àti àwọn aláṣẹ kò fẹ́ kí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn máa fa ìṣòro sí àlàáfíà àti àwọn ará ìlú. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, àwọn ọkùnrin méjèèjì ni wọ́n mú wá sí iwájú ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Nígbà tí ẹjọ́ náà dé sí iwájú ilé ẹjọ́, ẹ̀sùn náà wà lórí ìkànsí ẹgbẹ́ òkùnkùn, èyí tí ó tún jẹ́ ohun tó fi òfin kò fààyè gbà. Lẹ́yìn tí ilé ẹjọ́ ti gbọ́ ẹjọ́ náà àti àwọn ẹ̀rí tó wà ní iwájú rẹ̀, adájọ́ sì ṣe ìpinnu lórí ọ̀ràn náà, ó sì dá àwọn ọkùnrin méjèèjì lẹ́bi. Ilé ẹjọ́ sì fi wọ́n ṣẹ̀wọ̀n. Ẹgbẹ́ òkùnkùn jẹ́ ọ̀kan lára àwọn ọ̀ràn tí ó ń fa àníyàn ní àwọn agbègbè kan, pàápàá láàárín àwọn ọ̀dọ́. Àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ lè ní àwọn òfin láti ìlànà tiwọn tí àwọn ọmọ ẹgbẹ́ sì máa ń tẹ̀lé láìka bóyá ó lè fa ewu sí àwọn ènìyàn mìíràn. Ní àwọn ibì kan, ìjà láàárín àwọn ẹgbẹ́ òkùnkùn ti máa ń fa ìbẹ̀rù, ìfarapa àti ìpàdánù ẹ̀mí. Ìdí nìyẹn tí àwọn aláṣẹ fi ń gbìyànjú láti dín iṣẹ́ ẹgbẹ́ òkùnkùn kù kí wọ́n sì máa mú àwọn tó wọ́n bá ṣe òfin wá sí iwájú ilé ẹjọ́. Ìṣẹ̀lẹ̀ yìí ní Ògùn tún jẹ́ ìránnilétí fún àwọn ọ̀dọ́ pé kí wọ́n ṣọ́ra nípa àwọn ẹgbẹ́ tí wọ́n ń darapọ̀ mọ́. Kì í ṣe gbogbo ẹgbẹ́ tí ẹnìkan bá pè ní ẹgbẹ́ ọ̀rẹ́ ló yẹ kí ènìyàn darapọ̀ mọ́. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan gbọ́dọ̀ mọ ohun tí ẹgbẹ́ náà dúró fún àti bóyá iṣẹ́ rẹ̀ bá òfin mu. Àwọn òbí àti àwọn olùkọ́ tún ní ipa pàtàkì láti ṣe nípa fífi ìmọ̀ràn tó dára fún àwọn ọ̀dọ́. Wọ́n yẹ kí wọ́n bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ nípa ewu ẹgbẹ́ òkùnkùn, ìwà ipá àti àwọn iṣẹ́ tó lè mú kí wọ́n ní ìṣòro pẹ̀lú òfin. Ní ìparí, ilé ẹjọ́ ti dá àwọn ọkùnrin méjì kan lẹ́bi, ó sì fi wọ́n ṣẹ̀wọ̀n nítorí ẹ̀sùn kíkà sí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀lẹ̀ náà tún jẹ́ ìránnilétí fún àwọn ọ̀dọ́ láti gbogbo ará ìlú pé kí wọ́n yẹra fún àwọn ẹgbẹ́ tàbí iṣẹ́ tí ó lè mú kí wọ́n rú òfin. Ẹ ṣé, báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí òní. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.